Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí á gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, òun aṣẹ́yìn lọ́ba gbé yínga fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà ọ̀ láti rí ọjọ́ ẹtì èyí tí ó gbẹ̀yìn nínú oṣù ìkarùn-ún. A gbàdúrà wípé gbogbo ohun tó ń jẹ́ ẹtì nínú ayé wa, Ọlọ́run ẹ bá wa fi òpin sí lénìí, kí ẹ mú un kúrò nínú ayé wa o, kí a sì bẹ̀rẹ̀ sí ní ṣe àṣeyọrí pọ́nbélé. Ọ̀rọ̀ tí a ò sì gbọ́ lénìí kí ó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Torí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ní orúkọ Jésù, ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ẹtì ọgbọ̀njọ́ oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé má ṣe jọ̀wọ́ rẹ̀, má ṣe jọ̀wọ́ rẹ̀. Àmú àkọ́sórí wa nínú ìwé Lúùkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹsàn-án. Lúùkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹsàn-án. Èmi wí fún yín, ẹ béèrè títí a ó fi fún yín, ẹ wá kiri, ẹ̀yin yóò rí, ẹ kànkùn, a ó sì ṣí sílẹ̀ fún yín. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Lúùkù bákan náà orí ìkọkànlá ẹsẹ̀ ìkarùn-ún títí dé ìkẹwàá, ó sì wí fún wọn pé ta ni nínú yín tí yóò ní ọ̀rẹ́ rẹ̀ kan tí yóò sì tọ̀ ọ́ lọ láàrin ọ̀gànjọ́, tí yóò wí fún un pé ọ̀rẹ́ mi, wín mi ní ìṣù àkàrà mẹ́ta, nítorí ọ̀rẹ́ mi kan ti àjò dé sọ́dọ̀ mi, èmi kò sì ní nǹkan tí èmi yóò gbé kalẹ̀ níwájú rẹ̀. Ta ni yóò sì gbé inú ilé dáhùn wípé má yọ mí lẹ́nu o, a ti ṣe ilẹ̀kùn náà, àwọn ọmọ mi sì ń bẹ lórí ẹní pẹ̀lú mi, èmi kò lè dìde fún ọ o. Mo wí fún yín, bí òun tilẹ̀ fẹ́ dìde kí ó fi fún un, nítorí í ṣe ọ̀rẹ́ rẹ̀, ṣùgbọ́n àwọn àwí ìyanu rẹ̀ yóò kúkú dìde, yóò sì fún un pọ̀ tó bí ó ti fẹ́. Èmi wí fún yín, ẹ béèrè, a ó fi fún yín, ẹ wá kiri, ẹ̀yin yóò rí, ẹ kànkùn, a ó sì ṣí sílẹ̀ fún yín. Nítorí tí ẹnikẹ́ni tí ó bá béèrè, ó rí gbà, ẹni tí ó wá kiri, ó rí o, àti ẹni tí ó kànkùn ní a ó sì ṣí fún. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì nínú ìwé Máàkù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta títí dé ẹsẹ̀ ìkejìléníàádọ́ta. Bátílómíù kígbe títí Jésù fi dá a lóhùn. Bí Bátílómíù kò bá pariwo lemọ́lemọ́ ni, ó lè má rí ìwòsàn rẹ̀ gbà. Nínú ìwé Genesis orí ìkejìléníọgbọ̀n ẹsẹ̀ ìkẹrìnléníogún títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà tí áńgẹ́lì sọ fún Jákọ́bù pé jẹ́ kí n lọ, ó dáhùn pé èmi kì yóò jẹ́ kí o lọ títí ìwọ yóò fi bùkún fún mi. Olùfẹ́, dímọ́ Ọlọ́run o, títí o fi máa rí ìyanu rẹ gbà. Ó sọ nínú ìwé Àìsáyà pé kí ẹ má ṣe jẹ́ kí Ọlọ́run kí ó sinmi títí tí yóò fi ìdí yín kalẹ̀, yóò sì sọ ọ́ di ẹni iyì ní ayé. Ọ̀pọ̀ ènìyàn ni kò rí ìyanu gbà nítorí pé wọ́n tètè jọ̀wọ́ rẹ̀. Ṣùgbọ́n àwọn ènìyàn tí wọ́n mọ̀ bí a ṣe lè tẹpẹlẹ mọ́ kíkan lẹ̀kùn kíkan nígbà gbogbo wọ́n máa ń rí ìdáhùn. Jésù ń sọ òwe nípa opó ọkùnrin kan tí ó tẹpẹlẹ mọ́ àti gba ìdájọ́ tó yẹ nínú ìwé Lúùkù orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkejì dé ìkarùn-ún. Kò jẹ́ kí adájọ́ ọ̀nì kí ó sinmi o, kò jẹ́ kí ó sinmi títí tí ó fi dá sí ọ̀rọ̀ rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé kò ní ìbẹ̀rù Ọlọ́run tàbí ṣe àkíyèsí ènìyàn. Títẹpẹlẹ mọ́ obìnrin opó náà, ó mú kí ó ràn lọ́wọ́ o. Nínú ẹsẹ̀ Bíbélì tí a kà lónìí, Jésù ń sọ òwe mìíràn nípa ẹnìkan tó lọ sí ilé ọ̀rẹ́ rẹ̀ ní òru láti béèrè fún oúnjẹ láti fún àlejò. Jésù ń sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ rẹ̀ kò fẹ́ dáhùn nítorí pé ọjọ́ ti lọ, ṣùgbọ́n yóò dìde láti fún un ní ìwọ̀n ohun tí ó fẹ́, nítorí wípé ìtẹpẹlẹ mọ́ ọ̀rẹ́ rẹ̀ ni ó ṣe dìde láti fún un. Gbogbo ìṣòro yòówù tí ó lè máa dojúkọ àbí tó ń dojúkọ, gbogbo rẹ̀ ni ó ní ọjọ́ tí yóò wá sí òpin tí o kò bá sọ ìrètí nù nínú Ọlọ́run. Bí o bá ti ń kan ilẹ̀kùn ní gbogbo ìgbà,
ilẹ̀kùn náà yóò ṣí nígbà tó bá yá. Àwọn ènìyàn tó máa ń tètè sọ ìrètí nù kò lè rí nǹkan kan pàtàkì gbà nínú ayé. Àwọn ènìyàn bẹ́ẹ̀ máa ń sọ ìrètí nù nígbà tí wọ́n bá ti ń súnmọ́ ibèbè ìbùkún wọn. Àwọn tí kì í tètè sọ ìrètí nù wọ́n jẹ́ onípinnu gíga. Ọ̀pọ̀ nínú wọn ló ń wàyá pẹ̀lú àdúrà ní gbogbo òru tí wọ́n sì ń tẹ̀síwájú láti máa kan ilẹ̀kùn ọ̀run títí tí wọn yóò fi rí ìdáhùn sí àdúrà wọn gbà. Ṣe ìpinnu, má sọ ìrètí rẹ nù nínú àdúrà gbígbà títí o fi máa rí ìdáhùn gbà, gẹ́gẹ́ bí Dáníẹ́lì ti ṣe nínú ìwé Dáníẹ́lì orí 10 ẹsẹ̀ 1 dé 14, Jákọ́bù nínú ìwé Jẹ́nẹ́sísì orí 22 ẹsẹ̀ 24 títí dé ẹsẹ̀ 28, ìwé gẹ́gẹ́ bí Èlíṣà ti ṣe nínú ìwé àwọn ọba kìíní orí 18 ẹsẹ̀ 22 títí dé ẹsẹ̀ 45, àti òwe tí Jésù ń pa ti opó obìnrin nì nínú ìwé Lúùkù orí 18 ẹsẹ̀ 1 dé 5. Olùfẹ́, ó lè mú okun rẹ dàgbà nínú ọ̀rọ̀ Ọlọ́run àti dídìímú láti lò nínú ipò àdúrà. Kí o di Ọlọ́run mú, kí o mú okun rẹ dàgbà nínú ipò àdúrà. Má ṣe gba ọ̀tá láàyè láti jẹ́ kí o sọ ìrètí nù ní àkókò tí àlùyọ rẹ kù fẹ́ẹ́rẹ́fẹ́. Di ìlérí Ọlọ́run mú ṣinṣin. Má ṣe gbà rárá gẹ́gẹ́ bí ohun ìdáhùn fúnra rẹ̀. Wàá padà wá gba ìyanu tí o bá bẹ̀rẹ̀ sí ní tẹpẹlẹ mọ́ àwọn àdúrà rẹ bí obìnrin tí ó wà nínú ìwé Mátíù orí 15 ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 28. Wàá padà gba ìdáhùn sí àdúrà rẹ tí o bá tẹpẹlẹ mọ́. Ṣé o fẹ́ ìbùkún bíi ti Jákọ́bù tàbí ìdájọ́ tó yẹ bíi ti opó obìnrin ti Lúùkù orí 18 ẹsẹ̀ 1 dé 5? Máa tẹ̀síwájú láti kànkùn títí ìdáhùn rẹ yóò fi dé. Kókó ọ̀rọ̀: àwọn tó bá tẹpẹlẹ mọ́ ilẹ̀kùn kíkàn àti bíbèrè yóò padà rí ìdáhùn àti ìyanu gbà. Ìjà sọ pé bàbá mi Ọlọ́run mi, mo gbàdúrà fún oore ọ̀fẹ́ láti tẹpẹlẹ mọ́, láti máa béèrè nígbà gbogbo, láti máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ kí n lè rí ìyanu mi gbà. Olúwa yọ̀ǹda fún mi, má jẹ́ kó sú mi, má jẹ́ kó rẹ̀ mí títí tí màá fi rí gbogbo ohun tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ gbà. Ọlọ́run ṣàánú fún mi ní ẹ̀mí ìdúróṣinṣin. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kan lè jàǹfààní ọ̀run ṣíṣe Yorùbá. Ó dàbọ̀.